Now let's do this, Zach. I'm in below Baba. Whatever you sow, now you go repo. To bá ṣe sílẹ̀, ìyẹn ló máa forí kó. Ọ̀rẹ́ bí ọ̀tá, ọ̀tá bí ọ̀rẹ́. Àwọn abatẹnijẹ́. Ọ̀dàlẹ̀ ìkà olójú kòkòrò ọ̀rẹ́ o. Ajẹnisẹ́ni èkúté ilé lọ́rẹ́ tí mo ní. Nǹkan tó bá ṣe sílẹ̀ ló máa fojú rí o. Ìwọ ọ̀tá fà sókè ìdó orí. They no be gentle babes at all, oh. They no be gentle girls at all. They no be gentle babes at all, oh. They no be gentle girls at all. They no be gentle girls at all, oh. They no be gentle girls at all. They no be gentle babes at all, oh. They no be gentle girls at all. Omoge Logbalogba. Omoge Logbalogba. Then they run the show. Omoge Logbalogba. Omoge Logbalogba. All they come to the show. All of these girls with the town. Now they won't wear the crown. Wear the crown. I want you more like I want no pàṣẹ ayé o. Then get extra work. Yes. After the normal daytime job. From corporate to casual, from casual to skimpy. Lálẹ́ lórí títì. Àwọn ọmọ wo bè. Corporate to lo show. From bank to street. Ilẹ̀ ti rí yẹn sí. Àwọn ọmọ ìgboro. Ọmọ ìgboro. Dem má dò wọ́n tún fa. They no be gentle babes at all, oh. They no be gentle girls at all. They no be gentle babes at all, oh. They no be gentle girls at all. They no be gentle girls at all, oh. They no be gentle girls at all. They no be gentle babes at all, oh. They no be gentle girls at all. Omoge Logbalogba. Omoge Logbalogba. How much is my money? 100 naira. Just 100 naira. Yes. Yeah. Boss, thanks, eh? Ask anybody for here. Thanks, my nigga. Thank you so much. Lawa Motando, bye. Hello. Good afternoon. Afternoon, may I help you? Please, do you know where the youth copper stations are around here? You mean the new coppers around here? Yes. If you don't mind, I'm in a hurry, I can direct you there. Okay, no problem. Just go straight down. Okay. First junction. Okay. Ask people around there. They'll direct you. Thank you so much. You're welcome. Bye. Actually, don't buy. I'm tired. Hello. Hi. Hello. Yeah, so sorry. I guess this is the Copper's Lodge. Yes, you're right. I'm assigned to room 2B. Oh, that's it over there. Thank you. You're welcome. Well done. It's a lie. You don't know. Hey! Ashabi. Sandra baby. Now you did. Tell me, Now I had a post you call. I hear, my dear. Sandra baby. Now you read this. You know, she be the one. Babe. You don't know. What's my baby? I don't say this year go rock. Small word though.
small world though. She be my friend though for cap na like this we dey. Mo what ti clear don gbo ni. You go o. I wanna for 24. Je ka lo. Oh my God. Yes, nice meeting you. Let's enjoy yo. Yeah, I'm happy. I'm joy. Yeah, peace. Sandra, baby. And it's hey. Have some fun. Just one. Hey. Ashabi. If ọ̀rẹ́ mi. Èmi nìyẹn o. If báwo ni? Ó ga fún ẹ o. Ó ti ẹ pè mí láti jọ yìí. Má bínú. Èmi náà kọ́ ẹjọ́ mi kọ́. Ṣé níbi tí mo wà yìí? Máa ń gbọ́ krẹ́. Mo ti krẹ́ bàjẹ́. Mo bíbá ikọ̀ ti ẹ̀ dull moment ni mo wà ní bíbá ikọ̀ sí nǹkan kan. Ibi ikọ̀ ti ẹ̀ gbẹ ni. Ó ti sú mi. Ṣé o lè tó yẹ ni? Irọ́ ni. Ẹ̀yà. Ó tún dry. Ó dry pa. Màá fẹ́ contact èèyàn kan. Ẹ̀fẹ̀ mo jẹ́rìí ẹ̀. Ó mọ̀yàn jù. Twile. O ṣé ọ̀rẹ́ mi. God bless you. Okay, àwọn bàbá ló ṣe ń lọ. Ṣùgbọ́n olùwà sẹ́ni tó máa yẹn sí mi báyìí. Màá send details sí ẹ̀ sí. Màá send it as text. Okay, o ṣé. Doris nǹkan. Ẹ̀rù náà wà bí. Jẹ́ mọ̀ sọ̀rọ̀ jẹ́ mọ̀. Bá ń gbé fún fọ́ọ̀rẹ́ mi dọ̀rí bèbí kí n gbóhùn ẹ̀ o. Ó ti sú. Hello. Dory baby. Mo ti miss gbogbo yín gan o. Kíni? Mo wà okay. Ó dry kíni. Ó ti rí nǹkan kan. Ṣé bí last year táwọn ń serve, òun fàwa ṣe yẹ̀yẹ́ ni. Èyí ló gbóyè kí wọn náà máa bá wọn jẹ nǹkan tó ń jẹ ní gbóòsì. Ọ̀rẹ́ mi ká má parọ́ kò easy rárá. Ọ̀rọ̀ àìgbẹ́ pẹ̀lẹ́. Mi ti ẹ̀ ní choice máa cope náà ni. Ṣé bí fún ọdún kan náà ni? Àbí máa cope. All right, darling. Má worry. Àtúpè ṣùgbọ́n. Ṣé gan take care. Okay, bye. Ó ti sú. Swile ní kíbi tó bá wà ìfẹ́ mama. Ìfẹ́ mọ̀yàn. Ó mọ̀yàn jó mọ̀yàn dákú. Ó mọ̀yàn dákú ẹ̀s. Èmi mo máa ń dọ̀ lára mi síbí báyìí. Ó lè wà lórí ìfẹ́. Ọ̀rọ̀ mi ló wà sí ẹ̀yẹ láti ẹ̀kọ́ ọ̀gá ni ló ṣe máa ń rìn. Ó ṣe wà nìyẹn kó máa jẹ́. Mama na tukwa neba. Nne mai na ha azụ nwa obere o. Chineke na-emela. Nne atọka. Imela. Ọ tọrọ ụtọ. Thank you, ma'am. Ka kwala kwa nne ma ome. Boy. Ba ti mo ti wá ti mi ti rí ẹ ma pé oúnjẹ bí oúnjẹ ló. Ilé olóúnjẹ láti máa bá. Ó like oúnjẹ. Àwọn ẹ má bínú. Kó má lè pèyàn. Ebi yẹn mú mi rush. Ìsílẹ̀ 10. Ó ga o. 10. Ṣé kó má bàa san owó adẹjọ́ gba láwí ni? Una welcome o. Wetin you go chop? 50 naira rice and 50 naira meat. You. Ṣé you get beans? E never ready. If you go wait, I see the cooker. Plantain nǹkan. That one no dey. Kí lẹ wá ní báyìí nítorí Ọlọ́run. What am I asking for people in the gan pàápàá? Oh yeah, bring the rice come like that. Rice 100 naira 2 meat. Nsogbu ade. Mama no vex see. I want soft meat o, it dey pay me o. My dear. Soft meat yo, mo so nsin o. My meat is soft well. Just bring it, let's eat first. You go enjoy it. Mama. Nne m ni atoka. Thank you. Inwaka. Ihe aka na-akpọ nne. Ngwanu. Abo sakala kota. Ngwanu. Thank you. Chere m enye gị change o. Ngwa nne m. Ana m abịa o. Mama yo down there. Nwa m o chere. Chere Ada. Come and sit down. Adamma. Sikwa n'oke ngwa. Omesa. Ada biko mee ihe ahụ ọsịsọ. Mama, 0 abikile nso. Sáré. Ma pikin. Give us water. Ada. Biko nye ndị a mmiri ha aṅụ.
Me kwenu lo si so. Mama mafia o mafia. Na hi magaji. Ahe mele ha chideji. Thank you. Ready wa dun. Like. O kon se poloju e. Abi o le kin lata. Mo manage ni. Sanjuan. Kí ló ṣẹlẹ̀? Ile wo lele na. O lè pa. O lè kú. Wo ra ma complain na won bi báyìí, kò sí nǹkan tá máa ṣe so yen jẹ nǹkan won du yìí ni. Ló máa ń ṣe ya yìí na. So ra àwọn Yibo wàhálà tí wọ́n ti máa ń pọ̀ gbogbo live nǹkan ṣá máa yí kíkan máa yí pa mọ́ wọn ni. Tó bá bí ìyá yìí dá. Ìyá yìí tó máa bí ẹ̀dá gbó lọ́wọ́ mi. Àwọn olórí burúkú àwọn. Sister. Rora. Má ti sọ̀rọ̀ sí wọn báyẹn. Bàtà tí mo pé like ẹ bá ti sọ̀rọ̀ kó bá yín change ẹ. Ṣé mo kọ́ àgbàlagbà ni wọ́n kò yẹ kẹ́ sọ̀rọ̀ sí wọn báyẹn? Ada. Mama. Ogini. Ẹ má bínú àǹtí. Mama. Ó sì na ani nyori asidi ke na da atani fiya. Ẹ wo. Ma pikin. Abeg no vex here. I go change am for you. Mama, thank you. Auntie, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ẹ má bínú nǹkan yẹn o. Ẹ wo ọmọdé ló ń ṣe mí, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ṣe ti gbọ́. Kò sí wàhálà. Àti dọ̀rẹ́. Yorùbá tó sọ wípé tá bá gbàgbé ọ̀rọ̀ àná. Ani re ni bá ṣeré. Mo dáràn. Ẹ tún pòwe. Ẹ lè sọ fún mi pé ọmọ ìlú yìí ni. Ẹ wá gbé bí ni ṣá. Baby ṣá. Ọmọ bíbí ìlú yìí ni mí. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé ìlú Èkó ni mo ti ka primary secondary school mi. Bọ̀ǹgbà tó wá yá, iṣẹ́ wa gbé dáàdì wá sí ìlú padà. Bí mo ṣe wá dára ìlú nìyẹn o. Ẹ wò lẹ́ǹkan sí nǹkan tí mo sọ lẹ́ǹkan yẹn pátá gbogbo ẹ̀ ni mo kó jẹ. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má bínú sí mi dé. Ẹ bá mi bẹ̀ mọ́ mi kó má bínú ṣe ti gbọ́. Ẹ ṣé gan. Ká lè jọ rẹ̀. Why not? Orúkọ tèmi ni Ashabi. Ọ̀rẹ́ mi nìyẹn Sandra. Kò ní di gbogbo yẹn. Ẹnkan yẹn mom sì ń pariwo Ada ṣeré. Ẹ dúró náà kí ni ìtumọ̀ ṣeré yín yẹn gbọ́? Mo mọ̀ túmọ̀ ẹ̀. Wọ́n ní mo ti gbogbo ká ṣeré ni. Ṣeré kọ́. Ṣeré dúró. Kẹ́ dúró ní ìtumọ̀ gbogbo yẹn. Mo bẹ̀ wọ́n ká ṣeré ni. Irọ́ ni. Ṣeré okay. Ada máa ṣeré. Thank you. All right. Okay, bá kí mọ́ mi. Oúnjẹ yín dùn gan o. À ń wà jẹun lọ́la. A máa padà wá. Ẹ ṣé gan. Ó Ada máa ṣeré. Ṣeré lọ. Ṣeré. Ada, Ashabi, kí ló ń ṣe bí? Ìwọ náà ni mo wá dúró dè. Mo ti mọ̀ pé time tẹ́ máa close náà ni mo ní kí wá dúró dè. But Ada, why now? Ó yẹ kó wà pẹ̀lú mommy. Then buy ilé mommy máa ń busy ní shop. Ó wá lọ fún cutlass ní shop kó dá now. Adamma, oye. Àwọn ọmọ rí tẹ́ wa. Mama kọ́ àná. Ó ní á. Nna ilé kọ́ ẹ. Ai lè o. Àwọ̀ àmàkàgé bẹ̀bẹ̀. Thank you. Ndo. Ẹ ṣáà máa pàwọ̀ ẹjọ́ nítorí Ọlọ́run. Ṣé possible kí n ta yín ni? Ó tẹ̀ tí wá dára wọn báyìí. Ara ò kò rí bẹ́ẹ̀. So, kí màá ti máa lọ nílé tẹ̀lé mi má bínú. All right, no wahala. Okay, bye. Bye. Babe, how you waka now? Ilé mò ń lọ. I need just day. I need to pick one or two things. Hold on. Mo bí a máa ní.
nweta ko onwe. Mama, how is the business now? Akati ya dị mma nwanne m. Anyị ekene Chukwu. Bịa, jụọrọ m asa na nsọ ọ na-enweta ko onwe. Mommy, mommy, I regard this place well. Us again. Us no let you off month, man. Let me enjoy this place. I know say you go enjoy our place. You know say the breeze for our place. See everywhere breeze. Not be like that on Lagos everywhere now. So it tight check it. Because Ada, Joya kedi ngeri my nene. Oh, 1 kilo maje. For me rice now. Rice. Oh, mom. Ogeni nega na eri rice. Ina eri rice ogeni na iwo nnono. I wo pe no mo fo ha no lo. Johnny Omoge eri ofo ha. Wọ́n ṣe maje ọ̀há àti akpu. Ọ̀há. Ofe ọ̀há. Na our own native soup. You know say una get una own. Ele na po ofe ha na gbedu. Ewedu amala ko ya na ejeji mba igiri akpụ geti ya ọha ngwa kpọrọ ya ga n'ụlọ ka ị ganye n'ụlọ sorry ana m abịa Gold wewe. Bien. Ewo. Ashabi. Hello, Ashabi. Hello, ọ̀rẹ́. Ṣé o wà lé wá sùn? Ọ̀dọ̀dá ni mo wà báyìí. I check a couple of times now. Mo ṣá ń bálẹ̀kùn títí bá window títí. Mi ò wá sílé wá sùn, ọ̀dọ̀ ẹ mo fẹ́ sùn sí. Ọ̀dọ̀ àwọn adá ló wà máa sùn. Next time máa sọ sílẹ̀ now, so you won't get me worried like this. Mo ti kànlẹ̀kùn now. Ìyá o ṣe gan. Okay o. Kò ní nice night o. Ọlọ́run á jí wa rí. Kò dẹ̀ bá mi kí màmá o. Bye. Ashabi. Ta ló ń bá sọ̀rọ̀ lórí fóònù? Ọ̀rẹ́ mi Sandra ni mo pè. Òun ló ń béèrè pé bóyá màá wá sílé àbí mi ní wá sílé. Ṣé kò wà ní bínú bó ṣe sọ fún pé wálé wá sùn lálẹ́? Bínú kẹ̀, kí ló fẹ́ fà bínú? Ṣé mo pé ibi tí èèyàn méjì mẹ́ta bá ti wà, téèyàn kò bá wá sílé láàrin wọn, tí àwọn olùkọ́ bá wà worried wípé ẹni yóò wá sílé o, ìyẹn túmọ̀ sí wípé ìfẹ́ wà láàrin wọn ni. Òkè wọn náà wọ́n sì. For instance, bí mo ṣe wá kí ẹ ń sìn, kí wá kúrò ń bí láì dágbére, kó má wá rí mi, wá ló ṣe fẹ́ fi. Ó máa feel bad ni. Àti wípé ọkàn mi máa pé gbà ni. Ìlú ibi tí yẹn ò ti mọ̀yàn tẹ́lẹ̀. Èrò pé ilé máa wá sọ̀kan lú ẹ̀ tó bá jẹ́ mi máa feel bad ni. Sori, bó ṣe feel lọ́kàn tiẹ̀, bó ṣe rí lọ́kàn ti tiẹ̀ náà, nǹkan tó fà á nìyẹn. Ìwọ náà máa wò ó ń sìn. Tí yẹn bá lọ sí ìdálẹ̀, ẹni tí yẹn bá jọ gbọ́ èdè ara èèyàn, ó ti di ẹ̀jẹ̀ yan nìyẹn. Bó ṣe wà yẹn sí èmi àti ẹ̀ àti di ẹ̀gbọ́n àtàbúrò. Ọ̀rẹ́ tó dá nìyẹn o. She's a very nice girl. Ṣé ìlú ilẹ̀ ti pàdé di? Rárá o, ìgbà tí mo wà ní camp, ó jẹ́ roommate mi. Ìgbà tí mo wá fún primary assignment mi, a tún jọ pàdé ńbẹ̀ náà. Ọlọ́run jẹ́ kí èmi náà lọ sábì tìyín lọ́jọ́ kan báyìí. Ọ̀rẹ́ mi, ó ti di dandan. Lágbára Ọlọ́run, ìwọ náà máa serve láìpẹ́ láì jìnnà. Àmín. Tí ẹ dúró náà, tó bá fẹ́ lọ serve ní ìlú wo ló máa wọ láti lọ serve? Kò máa síbi tí èèyàn lè bá ojú rọrọ ló wà pàdé. Bẹ́ẹ̀ni, lágbára Ọlọ́run, a máa bá àna Ọlọ́run pàdé. Àmín o, àmín Jésù, àmín. Ìwọ ajá, ohun tí ń kó mi ọjọ́ ìkan tí ń pọ̀ jù. Jẹ́ kí n sùn ṣùgbọ́n. Ṣé ọ̀lẹ́ bá mọ́ mi nílé kó lọ sùn pẹ̀lú wọn? Rárá o, jẹ́ kí n sùn síbí báyìí. Àlejò ni wọ́n. Jẹ́ kí n sùn síbí.
kò lọ sùn tí mọ́mì nílò. Bí ti wà okay. Ó dáa, jájọ sùn síbí. Wá sì síbí báyìí pẹ̀lú mi, ó yá. Aki. Báwo ni Aki? Kí ló wá ṣe tójú ẹ̀kọ́ rẹ lọ́wọ́ báyìí? Ṣebí ẹni tí yóò gbọ́ ìlẹ́gbẹ̀ẹ́ wọn ló ń piss me off. Ashabi. Àwọn ló ń bí mi nù, àǹtí Ifẹ̀. Ẹ wo, àti Ashabi wọ́n ṣẹ̀ mí gan, wọ́n dẹ̀ ṣe lẹ́dàá mi. Ó dẹ̀ ń dùn mí. Ó dá kí ló ṣe fún ẹ? Ẹ ṣe ẹ jọ kí ni ìwúlò kí yàn lẹ́gbọ̀n kó má rẹ̀ yàn lọ́wọ́. Kọ́ tó lọ serve mo ti bẹ̀rù ọkọ̀ lọ́hùn. Wọ́n dẹ̀ ní káwọn máa fún mi káwọn tó lọ. Ṣebí lè ń gbé kọ́ tó lọ serve wọn fún mi lórí rárá. Wọn ò fún mi lórí at all. Tí bá tún pè wọ́n, wọ́n máa pa lórí fóònù. Kò sọ lọ́wọ́ mi o, kò sọ lọ́wọ́ mi o, má pa mí o, kò fẹ́ pa mí o. Àwọn nìkan dẹ̀ ni mo ní. Wọ́n fẹ́ kí lọ jalè ni. Àǹtí mi ní àwọn, wọ́n ní àwọn gan. Jẹ́ ń béèrè lọ́wọ́ ẹ̀. Èló ló fi pé corpers ń gbà lówó oṣù wọn? Mi ò mọ iye tó ń gbà o, mi ò dẹ̀ bọ́dà. Nǹkan tí mo kàn mọ̀ ni wípé ó yẹn wà lọ́wọ́ fẹ́ fún mi ni. She is very stingy, wọ́n ní àwọn. Ṣé ráwọn corpers tó wò yẹ peanuts tó ń gbà lówó oṣù? Allowance wọ́n kéré gan ni. Nínú owó iná, òun náà ni Ashabi ló ti máa jẹun, ló ti máa mu. Inú ẹ̀ náà ló bá ti wọ mọ́tò láti ilé lọ síbi iṣẹ́, á ti wọ mọ́tò padà láti ibi iṣẹ́ sílé. Obìnrin ni, inú ẹ̀ náà ló ti máa ra àwọn nǹkan kékèké obìnrin. Mo sanwó lọ́wọ́ èyí tó bá wà lọ́wọ́ àfún ẹ̀ náà. Mo ti gbọ́ yín, mo ti gbọ́ kọ́tẹ́ sọ, ṣùgbọ́n ọmọ kan máa ń lè dẹ́pọ̀ lọ́wọ́ yín. Ọ̀rẹ́ yín ni wọ́n, ẹ bá mi pè wọ́n, ẹ bá mi bá wọn sọ bí tó ti ń gbọ́rọ̀. Ó kọ̀ wọ́n yẹn má lọ já o. Kí ló le tó yẹn? Kí la gbé kí lè jù? Ṣé lórí ẹ̀ náà ló kún owó ìyá máa já? Báwo ni wọ́n náà bá tó bẹ̀rẹ̀ iṣẹ́ wá ní bó ṣe rí lára? Èmi tí ìbá ti fún lóye kì mí bá star ẹ pa mí. Wọ́n máa yáwó rẹ níyàwó, wọ́n máa yáwó ẹ níyàwó ní. Wá fún mi lówó. Èmi máa fi wà fi bà yín jẹ́. Bẹ́ẹ̀ni àwọn ti gbọ́ wọ́n ṣáà ṣe sọ̀rọ̀ ṣùgbọ́n àfọ̀lú tó bá wà lọ́wọ́ àfún wọn. Ṣùgbọ́n àǹtí Ifẹ̀ ṣe àwọn àgbẹ̀tà bá ràdàn àfọ̀bẹ̀ṣẹ̀ bọ̀. Bàtà àti mo dẹ̀ sí nísìn ẹ̀lú ẹ̀kẹ́ take over àjọ kílẹ̀ nínú fridge. Mo jẹ́rìí ẹgbẹ́ ẹ̀ tiẹ̀ mo ṣẹ̀ṣẹ̀ ṣe bẹ́ẹ̀ ni tó bá yẹ pé tọ́lú ìyàwó fẹ́ rò nǹkan ó wà ní pàjẹ́ rice pàjẹ́ abala anything wà tó kọ́ ni. O ní láti sọ yẹn fẹ́ mi nílò tí so jẹ́ ní kíkì. Ok, máa kọ́ gbé omi kanáná omi ẹ̀bà máa fi gàrí mú ẹran for appetizer. Àwọn ọmọ ọkọ̀ àtúgbò ẹ̀rọ a máa fi mú gàrí ọlọ́ba ẹ̀kọ́ jẹ́ pa ẹ̀. Mama, Ashabi lawago. Wo, mami lawala. Ashabi, I go miss you. Like crying. Asolaka. Asolaka. Biane. Sabi. Biko gilawa. Werukwe ya na nwayo maka ụzọ. Kelee mag, ikele papa gị, ma ụmụnne gị niile ịnụla? Thank you, ma. Ada, biko gaa nga ahụ ka ị were 1,000 nye ka o were gba ụgbọ. No, mama, no now. Thank you, Asolaka, Mama, make you go where, yeah? Mama, come to fear. Mama, I'll come back and see you very soon. Thank you. Ada, yeah, you get to fear Mama Kibata, Baka and Magaya. Oh, Mama, I'm here.
wọn kọ́ báyìí. Doris ti lọ́gbọ̀ọ́ lọ. Ó ti jáde, mo jẹ́rìí ẹ̀. Báwo ló ṣe wá ṣe? Báwo ló ṣe survive? Kò easy. Ọ̀rẹ́ mi, kò easy. Àwọn easy o but ọ̀pọ̀lọpọ̀ Ọlọ́run àti ọ̀pọ̀lọpọ̀ lára mi. Last time tí mo pè ẹ́, mo kọ́ fún mi ní contact èèyàn kan. Àwọn yẹn ti survive. Bí bẹ́ẹ̀ kọ́, ebi apá ṣe gé sí mi lára. Tí wàá mi tọ̀rẹ́ mi kan. Adama ma nice o. Ó wà okay. Mom say no nice. Oúnjẹ àárọ̀, ọ̀sán, alẹ́. Àwọn ni. Àwọn dé màlá. Ó ní photo stage kan mi pè yín mọ́. Ó pé ó ti ẹ̀kọ́ ló ṣe kọ́kọ́. Kí ló ń ṣe ẹ́? Mo pé kí ló ń ṣe baby torí Ọlọ́run. Bàbá bàbá Èkó dùn jù ilẹ̀ Ìgbò lọ. Mr. Legend. Respect Fela Anikulapo Kuti. Hello Ada. Ode ma. Báwo ni? Mo lè sanwó ìkàn sí mi. I just dey land. Mom sin ko. Dem wọ́n sí ńbẹ̀ yẹn. Bá mi kí wọn. Mo ti miss ẹ. Okay, ṣe mo ko ma pè ẹ́ padà ṣùgbọ́n. Love you. Èmi náà máa kọ̀rẹ́ mi ní ìgbà òkúta. Èmi náà no I just ask my friend. Tàfin jẹ́ obì lábìdán. Ọ̀tọ̀ọ̀tọ̀ yí àná ìgbín o. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Mo ṣáà ti ń bẹ̀yìn láti nǹkan. Ẹ má bínú sí mi náà. Nítorí ọjọ́ ẹ ti bínú sí mi náà ni. Ẹ má bínú. Lóòótọ́ ló ti ń bẹ̀ mí. Àmọ́ ọmọ kan wò pé kò sọ̀rọ̀ ńbẹ̀ ni. Kò sọ̀rọ̀ ńbẹ̀. Chief, ẹ má bínú. Ẹ wò bó ṣe dé báyìí tí mo sọ̀rọ̀ yìí fún kò tiẹ̀ bá mi jiyàn rárá. Ṣé ló ń tẹ̀lé mi? Ìyẹn fi hàn wípé ọ̀rọ̀ yín orí ẹ̀mí èlò wà. Kò fọwọ́ yín ṣe rárá o. Ẹ má bínú ẹjọ́ náà. Wọ́n ṣòro kò ń ṣe pé mò ń bínú sí náà. Àmọ́ break in communication. O ò lè make call. Kó tiẹ̀ jẹ́ kí n mọ bí o ṣe ń feel or something. Ẹ wò omi ló pọ̀ jọ kà lọ. Ibi tí mo ti lọ save kò ń ṣèlú ìyá mi. Ó ṣèlú bàbá mi. Ó yẹ kó yé yín náà kó yí sí. Ilé tí ọlọ́ka ẹ̀ tí ò yẹ ìyẹ̀ fún ẹ wò kó tó gbómi ọkà lé náà. Ẹ ṣáà má bínú. Ṣé wàá rí mo ṣe wá bá yín mo gbéjà wá bá yín. Máa bá yín ṣeré débi wípé ẹ̀rọ wá bá yín. Bẹ́ẹ̀ ṣe rí. Anyways, listen, Chief, tí olólùfẹ́ méjì tí wọ́n ti fojú kóra wọn. Ẹ jẹ́ kí èmi tí kì í wọ́ kí n máa lọ sódà ọ̀rọ̀ yẹn á lè jí méjì. O mọ̀ pé o serious rárá. Take a walk lọ síbò. You're a part of us. Hey, everything, you're not going anywhere. Kí lè máa jẹ kí lè máa mú. Àwọn ṣe fàájì òdìdí fún lẹ́sìn. Èmi fẹ́ ṣàǹpọ̀ ẹ̀dẹ̀ ní ìbìtú mo máa láì kí n Long Island èmi kò bá mi mix Long Island? Yes. If you won't change. Hello? Shabania? Yeah, I want a bottle of champagne. Long Island. Okay, one mixer. Ẹ jẹ́ kí then kó fún wa ní more cheese. Ó ní chicken. More like chicken, but you mind pepper snail. Okay, and pepper snail. You so now you go ripo. Ohun tó bá ṣe sílẹ̀, ìyẹn ló máa forí kó. Ọ̀rẹ́ bí ọ̀tá, ọ̀tá bí ọ̀rẹ́. Àwọn abatẹnijẹ́ ọ̀dàlẹ̀ ìkà olójú kòkòrò ọ̀rẹ́ o. Ajẹnisẹ́ni èkúté ilé lọ́rẹ́ tí mo ní. Nǹkan tó bá ṣe sílẹ̀ ló máa fojú rí o. Ìwọ ọ̀tá fà sókè yìí dóborí. They no be gentle babes at all, oh. They no be gentle girls at all. They no be gentle babes
babes at all. They no be gentle girls at all. They no be gentle girls at all. They no be gentle girls at all. They no be gentle babes at all. They no be gentle girls at all. Omoge Logbalogba. Omoge Logbalogba. Now them they run the show. Omoge Logbalogba. Omoge Logbalogba. Call them corporate to the show. All of these girls with the town. Now them won't wear the crown. Won't wear the crown. I want you lie. I want not pass then get extra work. Yes. After the normal daytime job. From corporate to casual, from casual to skimpy. La la lori titi. I want more wobe. Corporate to low show. From bank to street. Electric and see. Yeah. I want more. Good evening. Them mad, want to far. Well, actually, I've really saw a lot about you. Oh, really? Yeah. Nice thing. Yeah. Of course. I see you too, Chexla. Maybe one of those days we hang out somewhere. Okay, why not? I love parties, clubs. I go to all of those things. Because weekdays I'm on shisha, then that's Jerry can. All work and no play. Makes AC and Doris the door, babe. Alright, let me take my leave. Okay then. Alright, good night. Yeah, I will. Now them they run the show. Omoge Logbalogba. Omoge Logbalogba. Call them corporate to the show. Omoge Logbalogba, yeah, oh. Wanna like it. Them know they play, oh. Them know they do. She was cute. She was like it. Trust. Oh yeah, Chori Bobo, you try. Let me go fight you at the rate of that city Joshi. It's a show on right there. Oh, to check me. Oh, Madu. Take it, Dada. Oh, take it, Dada. Not it, Dada. Don't come along. Carry on. It's really bad. Ashabi, go. Ashabi, look in there. Oh, I don't know. Go to the room at all. Kilo de ko ti mi sara baje e bi le bi se ara yo it is melody ko o ba lo so 2 mo 3 mo mi lọ́wọ́ ya yo ri kúrò be yo da o se ko ko se ko bo wa si o gbe wa o ti o pe ju fa báyìí o wa la anyway we can just to go in báyìí ko fa ji tu bere ama te bi we will change the wa o ti lọ a jo lọ do lo Mama, yeah, okay. Hey, Mama. What the kalam gaga Lagos na balea? Because Sata Cafe kam shi na beta dobo wam gaga go mail him kam ze na ngore interview really. Ada. Mama. Ada. Ele no jire wo no yo ozo. Kedu nke bu bata bu nke na ga Lagos nke ya balea. Mama, came out 3 days ago. Send the mail, and I got go here. I'm just now. She take cafe na batado bo. Come on, interview wechi. Kini kwani kam game? Menga kazi Lagos labania. You don't fit tell them say and make them put am for next week. Mama, Odinyo game labala kam gaga because Odinyo blam ni kime. Echi we interview. Kam gaga kazi Lagos na balia. Me I no like this your night boss matter. I don't like this night boss. I like it to do me. I like it to do me man chacha. Mama. Night boss. I chop am. Mama, nothing go do me now. I'll take care of myself. You know na. Odi yo bla game me. O gi wa jide so e mo gi ke na. Biko le mama. Okay mama.
Make you go pack your things. Okay, when I write this thing finish, I will come meet you for the all right, Mama. Take care. Don't worry, long. But at the office, we have better machine, Joshua. The remuneration will be 100. Then my friend would like 10,000 naira. We have to change that because automatic cannot see me. Abba, my boy transfer at the office now. It's true. Transfer that the way. And he says, I should joke on the shirt here, Dini. I take it to my low. Because every time I tell you, it's about you. Look at you. Yeah, but I had a couple times. Ọ̀tá ń sáré ká má fà wá bú wọn o. Àwa náà ń sáré pé kọ́tà máa yọ ni. Òbèrè tọ́tà wá ń sá á padà já sófo. Èyí táwa wá ń sá á gbé wà débi re. Sister, ẹ má bínú pé mò ń kọrin fún yín o. Téèpù inú mọ́tò mi ti bàjẹ́ ni. Mo ní kí n máa fi yẹn entertain yín. Uncle, ẹ jọ̀ọ́, ṣáàtì tó débi tá à ń lọ ni. Ó kù díẹ̀. Àní pẹ́ débẹ̀ mọ́ ẹ má bínú. Ẹ wo torí pé mi fẹ́ pẹ́ débi tí mò ń lọ ni o, àti pé mi débi báyìí rí mo ṣe ń béèrè. Ìyá ẹ má bínú. Àní pẹ́ débẹ̀ mọ́. Ẹ mọ̀ ká tó débi tá à ń lọ. Àkọ́kọ́ débi tá a fẹ́ kí ẹ máa jẹ́ kókó ọ̀rọ̀ fún yín. Uncle, gbogbo Yorùbá tẹ̀ ń sọ yẹn mi ò gbọ́ o, mi understand. Ṣé ẹ̀yin ò kí ń sọmọ Yorùbá ni? Rárá o, mo kàn opportunity láti gbọ́ ni o. Ìyá ẹ kí n sọmọ Yorùbá? Ọmọ Nàìjíríà iná ṣá ni. Bẹ́ẹ̀ni. Kò sí rèrè ti síwẹ̀. All right. Sister, níbi tá à ń lọ ní Adé. Ẹ ṣe bíbá yín ni. Ṣé bí 1K lẹ́pẹ́? 1K náà ni, but torí traffic yẹn ni bá mi fi 200 sí. Uncle, ṣe mọ̀ pé kò sówó lọ́wọ́ mi. Bá mi manage 1,000 yẹn jọ, ṣe ti gbọ́. Okay, all right. Take care. Yeah. Good afternoon, sir. Good afternoon, young lady. How may I help you? My name is Ada from Onitsha. Ada from Onitsha. Okay, you received a mail? Yes, sir. For an interview today? Yes, sir. Okay, please sit and make yourself comfortable. Thank you, sir. Ada from Onitsha? Yes, sir. Do you come with your original credentials? Yes, sir. Okay. What is your discipline, madam? Biz admin, sir. Good. Please, can you tell me by yourself? Okay. My name is Ada. I'm from Onitsha. Please explain me. Hello, sir. Yes, sir. I'm not there, sir. Sir?
Okay, sir. Alright, sir. Good day. Thank you, sir. Shall we continue, sir? So I tell Yoruba. Yes, sir. I'm sorry, let me continue. Sir, and you sent for me, sir. Good job. Well, I sent for you. But I should have to give you I felt by see, but you are fixed up. Ah, sir. I'm sir. Mom, my dear. But directive for that, okay. Simple to me, she say. Just, sir. Just, help me, sir, Joe. My dear, she will tell you who she shall be. So the only thing we should do in fact, I know. Ọ̀nà tí mo gbà láti fi àdúrà àwọn ẹ̀ lọ́wọ́ ni wípé kí Ọlọ́run kó pèsè iṣẹ́ ní ìfún. I'm sorry for my fault, please. Thank you, sir. You're most welcome. Ẹjọ́ ẹ̀gbọ́n mi ni mo bèrè. Ta lẹ̀gbọ́n yín tẹ́ ń gba torí ẹ̀gbà gate bẹ́ẹ̀? Uncle Chukwudi. Uncle Chukwudi. Uncle Chukwudi ti travel out lọ sí America. Ẹjọ́ láti gba ọ̀nà ti travel. Láti ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn ló ti lọ. Gba ọ̀nà máa dé. Ìyá ni mi mọ̀ yẹ o. Kò sí nǹkan tó kàn pẹ̀lú yẹn. Kí ló ṣẹlẹ̀? Kí ló dé? Ẹjọ́ ẹ má bínú, ṣé mo lè rí 1,000 gbà lọ́wọ́ yín? Mo sọ pọ́ọ̀sù mi nù ni. Ẹ fọ́ ni, ẹ ṣe owó sí mi lọ́wọ́ ni. Ẹ tẹ́yẹ máa sọ sítórì yìí kiri nìyẹn. Èmi ò ń gbọ́dọ̀ ṣòro kẹ́kẹ́ rọ àkàkẹ́ sún. Mi ìráyè òṣì o. N fún 1,000 for what reason? Ẹ kún ọbẹ̀ máa parí lè wọ́n yóò gẹ̀ kú ọbẹ̀ yẹn sí o. Eo Chineke o. Jiri were etichara m nga egwu Chukwu nna ya hapụkwa na ekwentị ike biko. Ẹ ṣe máa ṣe phone call ń bíbá? Yes, a máa ń ṣe. Fẹ́ call. Mama, hello, Tidi. Hello, Ada. Hey, Mama, elepe ni megani na akpọgatala phone gị kemgbe ihe na-aga do. Ọ gịnị mega? Mama, elufole m phone ma pause m. Mama, interview ahụ gara ka m lufuru phone m na pause m n'ime moto. Chineke kwere m gwere gbaachi. Hewo. Ha. Ịmanye menu. Na nwayọ enula aga m itile ego nga ahụ enwere otu ị ga-esi eme enwete otu am shi na-akpọ gị bụ ụwa enwere dị m ego ngije akụ ego kọla mmeki gị bụ ụwa amaghị m gị ga-esendịrị m ego ngije were kwụ ụgwọ kọla mmeki 2,000 naira recharge card biko. Ngwanụ aga m etinye eti nsogbu adị nọdụkwa ọfụma ebe ahụ biko amam ihe nke ịnọ nga isọwụ business center ka isọwụ ebe ngwanụ a na-etila gị o. Mama biko shabi kpọ gị si asend ya kpọọ m lelu phone na m ji na-akpọ gị biko. Ọ dị mma aga m eme ngwa ka ntila gị ya wee ego gaa chọpụta ihe mere ngwanụ
Chineke ga-agọzi pe gu biko onu nwa m biko esokwele ha eme ihe ọjọọ a Lagos a biko o ma aga m beke de Chukwudi as na de Chukwudi na family agala America amadi m otu m gishi eme ebe am no sef. Okay mama biko m ga na-eche gị nuna. Okay mama, thank you. Bye. Ele udiri eshishi nke a biko. Ejo, elonu. 4 minutes. Ewo sister, mi ní pé mi ní fún yín lówó yín ṣé ti gbọ́, máa fún yín lówó yín. Boy má bá mi ní sùúrù jẹ́ ṣé ti gbọ́. Baba mi send me chat. Ibo mi ò ta káàdì, mi ti ń ta. Phone call ni ẹ fún mi lówó mi bá 18 naira lówó yín 4 minutes lẹ lò. Ẹ ṣá rí gbà tẹ́ tí ń dàlú látẹ̀kọ́. Mi ò sọ pé mi ò ní fún yín. Ẹ bá mi ní sùúrù díẹ̀ máa fún yín. Ṣé ti gbọ́ ẹjọ́ díẹ̀ máa fún yín lówó. Mo dáràn báyìí o. Ìgbà tẹ́ tí ń pọ́gi. Tẹ́ ti bẹ̀rẹ̀ sí ní pọ́gi tẹ́ tí ń dàlú mo ti mọ̀ pé wàhálà dé o. Ẹ̀yin ibu ẹ bẹ̀rẹ̀ wá kó mọ orú nǹkan tẹ́ dílé báyìí nísìn. Bóyá àwọn Boko Haram ní ta ló mọ̀. Ẹ débi sì ẹ ń pọ́gi. Ẹ tún ní kamara káàdì. Ẹ bí ó ra káàdì o. Mi ra káàdì o. Sister, ma fún yín lówó yín ṣé ti gbọ́. Ẹ bá mi ní sùúrù díẹ̀ ẹ jọ̀ọ́ ṣé ti gbọ́. Ẹ dé bí ẹni ẹ fẹ́ kọ́ ẹni ẹ fẹ́ yáwó. Ẹ ti sọ fún pé tí mo fẹ́ yáwó màá ní mi pé bíbá yóò ṣe báǹkì. A ti gbọ́ o. Òbí ló rojú ṣàánú àjáde sọ pé nítorí pé ẹ̀ ṣe ràn wá tí ń dàlú látẹ̀kọ́. Kí ló wá ṣe nọ́mbà àdá? Nẹ́tíwọ̀kì yìí kò pàápàá. Ó yẹ kó ti wọ́ sẹ́kọ̀ọ́. Ó yẹ kó ti wọ Èkó. Bí a kì í pe mọ́mí ẹ̀. Hello? Hello, mommy. Oh! Hey, Ashabi mama Kadu. Mommy, how business? We thank God. Thank God. Hey, mommy, I dey try that number. Our number is not going. My pikin, all you know well o. You never too tell when your sister also call me finish o. She don't call you. Thank God. Come dey tell me say everything he don lost am. He don lost the purse, he don lost the phone, he lost everything. God! She lost her phone. I thought as much. Na wow, even sef we say na one business center na there e dey. Na there he come dey call me o. I go give you the number because he say if you call, make I give you the number. Oh, okay, mom, you know what? I beg, let me send the number, come. And text the number to me, please. Ngwanu, I go send them, oh? I beg, mommy, let me send them now, I beg. Biko. Ngwanu, nwam, oh. Kemesia. No, so no. That's all. Remember me send the number, come from to your law. Hey, I was stranded in between one year. Rebalancing. There you go. Hi. Ada, right? Yeah. You're welcome. Thank you. Oh, make yourself comfortable. Thank you. How are you doing so fine? We heard you misplaced your purse. Bí mo ṣe rí nìyẹn o. Mo ti rò pé bóyá cabman yẹn máa padà bá mi dá padà but kò dá padà. Àwọn ti dá padà ni lẹ́kọ̀ọ́ lé. Bọ́lá ti ń ṣerú ẹ̀ wọ́n ń ṣerú ẹ̀ bí báyìí. Oh, you speak Yoruba? Mo ń gbìyànjú díẹ̀díẹ̀ náà ni. So báwo wá ní interview tó lọ ṣe? Ìyẹn. Ojú mi máa rí nǹkan líle ní interview tí mo lọ yẹn. Bí manager yẹn ṣe ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ mi, the next thing ní fóònù bá dún. Ló bá sọ fún mi pé kò sáyè fún mi báyìí lẹ́yìn o. Àti pé mo tún ṣàlàyé fún wọn pé mo ti gba lẹ́tà àti nǹkan tó ṣẹlẹ̀ sí mi.
sọ fún mi pé àwọn act according to the directive látòkè náà. Nǹkan tó sọ fún mi náà nìyẹn o. Ó kò sọ pé ibi tó ń lọ interview mi ò pọ̀ sí. Jẹ́ kó rí pé bí ọ̀rọ̀ Nàìjíríà ṣe rí nìyẹn. Ó máa ń fọ̀rọ̀ iṣẹ́ máa ń lọ wà. Tó bá ti mìíràn nílùú yìí, o ò lè rí iṣẹ́ ṣe. That's Nigeria for you. Má ṣe lọ èèyàn kàwé tán kò ní síṣẹ́. Kó lọ ṣàṣàrò wá lórí. Ìwé lè wá ṣe. Ó yá àjẹkọ̀ rẹ̀ lọ fẹ́ ṣe lọ. Mo ti ní sí Lọ kájọ kù lórí jíìsì yẹ. Ọ̀rẹ́ òní ọ̀rẹ́. Ọkọ̀ mẹ́. Ìyá. Wọ́n ti ń pè kó wọn bọ́ọ̀lù lórí èdè. Ó jẹ́ káwọn gbọ́n yà lọ sùn. Onífẹ́ sùn ìmọ̀ ti sùn ìmọ̀. Fún ìpọ́ọ̀tù. Chioma, Chioma, ìpele mẹ́rẹ̀ẹ́rẹ́ Chioma, Chioma. Chineke na-eme àti fẹ́ máa lọ síbi iṣẹ́ gẹ́gẹ́ bí mo ṣe sọ fún ilé àná mo sọ pé àrùn kọ̀ọ̀kan wá sílé o tí anybody bá wá wo window ọkọ̀ gbóhùn ẹ̀ dáadáa kó tó ṣílẹ̀kùn moreover àníkè kọ̀ọ̀kan wá sílé tábàtì máa ń rìn wálé a máa pè é pé èèyàn báyìí báyìí ń bọ̀ ṣó ti gbọ́. Ṣó ti gbọ́ ní ẹjọ́ bá fẹ́ jẹun just feel free wọn ní kíṣìn kò dání kò sí nǹkan tó bá wọn ṣó ti gbọ́. Àṣàbí ó ti rí nǹkan tí mo appreciate jù ní pé àti ìjẹta tó rẹ̀ sí dé báyìí ni mo ti notice pé wọ́n very hardworking kò ṣe tó bá fẹ́ sọ ní èdè ní pé kò ṣe báwo ni o ṣe máa sọ náà. Dàálù. Ibi tó fi yìí kò wà comfortable náà òde wọn níbi kò wà lọ sí. Ó ti rẹ̀ ó ti rẹ̀ èyí tí ẹni máa ṣiṣẹ́ bó ṣe ń ṣiṣẹ́ ilé yẹn kó má rẹ̀ lóòótọ́ pẹ̀lẹ́ ṣùgbọ́n ilé ti ṣubú wà lọ sí. Bọ́lá yìí sì ti ìwọ máa wọrí tó bá di àárọ̀ la máa explain fún ọ ti gbó. Àṣewá ń lọ bí o bàbá tí ó jáde bàbá tilẹ̀ kù jọ torí ọlọ́run àwọn ọ̀kọ̀ọ̀kan wá sílé o tó bá ṣílẹ̀ fún anybody ọjọ́ torí ọlọ́run ó wà very important kí fóònù kó wà on ṣùgbọ́n because a máa padà bí 4-5 a dẹ̀ máa pè é tó bá ti rí ìgbà wá ṣílẹ̀ tó fún wa tó ti gbọ́ jọ o because mi fẹ́ sì síta ẹ̀yẹ. Besides táìmù ló bọ́lá ti bíṣẹ́ sí gbogbo ní ti sinmi àgẹ́tì wọn ní bọ́lá kí n sinmi náà. Ó jẹ́ mọ́ òwe ìpa tiwa táìmù la fi ń ṣe ibi ti báwo ṣé ibi ti mọ́ wa lára ó ní ọtí jẹ́ àti mú àtàtà ọ̀rọ̀ báwo lè bèrè ipa yẹn mọ́. Bàbá tó lè bàbá sí ọlọ́run wọ́n sì kì í ṣe kàwé èmi káàdì ayé ìdáàbò wọ́n tẹ̀ kẹ́ àmì. Aroman. Ṣé mo kọ́ báyà sí mi? Mo fẹ́ kí n lè lókun. Sí kí ni? Akínmọ̀rin because every time tí pàdé máa ń buy any delicious mood. So nísìnyí mo tún wá di Akínmọ̀rin. Aki! What insult? Jump here ni.
àǹtí mi ni wọ́n náà mílẹ̀ kí n sáré lòun lè jẹun pẹ̀lú anybody tó bá wù mí. Ilé náà, tó kò jẹun náà. Obìnrin tó wọ́n ní mo bá rí ni, ó lè fi lè fún oúnjẹ mi ni. Jẹ́ ká bá wí, tó bá ṣe yóò dáa. Àǹtí mi láì máa ń bá mi sọ̀rọ̀ mi láìpẹ́. Ṣé mo kàn ń jẹun lásán àwọn àtó fẹ́lẹ́ ẹ̀rẹ̀ ń kọ̀m̀plé. Akin, àtẹnudọ́ ní pẹ́. Kí ni pọ́blẹ́mù ẹ̀ náà? Ó dáa, kí ló wá ṣe ń bí? Ibẹ̀ náà mo wá rí ẹ̀yìn sọ̀tún tó dáná. Èmi ló wá rí àgbà. Ashabi fi sílẹ̀ ṣe bá gbogbo wa náà ni. Da Akin. Wá ní kí ni? Ṣé ọmọ náà wọ́n ti kí ló ń gbé? Ó jẹun náà ní àyàwó ìgbàlódé. Lórí ẹ̀ tèmi náà. Ọmọ jẹun lè ní lára. Èyí ó jẹ, kí ló ń jẹ? Níbo mo lè jẹ kò dáa? Lẹ́gbàá jẹ́ ní kò dáa. Bá ti pass exam, máa ń lọ bọ́ ìṣòro. Mo pé bíbá ìlú máa jókòó sí. Ẹ̀dọ́nà, kí ló ń ṣe bíbá ẹ̀? Kí ló wá? Ashabi cool down, kí ló ń ṣe ẹ́ náà? Ó lè fi wá sílẹ̀ nínú ilé, à ń bẹ̀ sọ̀rọ̀ ó fi wá sílẹ̀, ó wá jókòó sí bíbá ẹ̀. Ẹ̀yin obìnrin lóyè pé bó ló sùn sí. Ẹ bèrè lóyè pé bó ló sùn sí náà. Kò súnlẹ̀. Ó ti sọ fún wa already, ó ní pé inú mọ́tò lòun sùn sí. Ashabi inú mọ́tò ni mo sùn sí. Igbó, ó sùn nínú mọ́tò. Ṣé bá kọ́ mi sí wàhálà ni? Ìwọ sínú mọ́tò tó bá rèpù ẹ̀ ń kọ́ kí ló fẹ́ ṣe ọ̀rọ̀ mi ló máa wà náà. A ti bọ̀ pọ́nrún ẹ̀ ló wà bọ́ cool down, take it easy fọmọ yìí náà. Ṣàbí má bínú sí mi kò lè tó yẹ ó ṣe ń ṣe bẹ́ẹ̀ lánàá kò tẹ́ mi lọ́rùn mo ṣe kúrò ń bẹ́ẹ̀. Ìwọ láyàláyà ìwọ pè mí láṣáwọ́ èmi fà sìgá mo ń mu ọtí mo ń fa gbọ́ kí ló kan tiẹ̀ ń bẹ̀. Aṣọ tó ń wọ̀ yẹn oúnjẹ tó ń jẹ bọ́bọ́ ti rówó náà ó fi kò bí ẹ ṣe ọ́fíìsì tí mò ń ṣe bọ́bọ́ ti rówó àbí. Ìwọ ń pè mí àtàwọn ọ̀rẹ́ mi láṣáwọ́ ẹnu ti sí ẹ ó mà láyà o. Ada ó mà láyà o ẹjú ẹ̀kọ́ àti gbẹ̀ẹ́ láyè ló fà á jù. Kí n kó dà calm down. Báwo tínú ẹ̀ bá wáyà. Ẹ jọ̀ọ́ ẹ má bínú pé mo fẹ́ dá sí ọ̀rọ̀ yìí. Sherry sister, mo fi Ọlọ́run bẹ̀ yín, ẹ jọ̀ọ́ ń tọrọ lẹ́ má bínú. Ìbùkún ni fún olùlàjà torí èrè wọn wà lọ́rùn. Ṣé rí ọmọ àlèyàn ló máa rínú tí ò ní bí lóòótọ́? Ọmọ àlèyàn náà máa bẹ̀ tí ò ní gbà. Báwọn ọ̀rẹ́ yín ṣe ti bẹ̀ yín yẹn jẹ́ kó tán síbẹ̀. Ẹ gbà mí kẹ́ mo kó mo dáràn. Wọ́n pè mí lọ́mọ àlè lórí burúkú yẹn ni. Àbọ̀ ìṣí èrè ni tí wọ́n rẹ̀ sí mi ni. Àbájọ náà kò sẹ́jọ́ lọ́wọ́ ẹ̀. Ok, Mr. Nani, ṣọmọ kan, ṣọlẹ́ mi tó ń wo èmi ṣe sẹ́tẹ̀. Àwọn great grandfather ẹ̀ ni máa ń dín pẹ̀lú. Ṣọlẹ́ àwọn sẹ́tẹ̀ àwọn lélẹ̀ tó ọmọ flush kò bá àsùnwọ̀n bí báyìí. Fọ́ọ̀kì kò kára kó àbọ̀ ìṣí èrè ni. Ẹ jọ̀ọ́ má bínú, èmi ni mo kọjá yèmí ẹ jọ̀ọ́. Ọ̀nkú ẹ jọ̀ọ́ torí Ọlọ́run má bínú ṣẹ́gbọ́n. Kí lẹ́ ń bẹ fún? Ìjẹ́ kó bínú. Sórí ìwọ nítorí ti sí ẹni bó fi sọ̀rọ̀ sí mi kó ń ṣẹ́jú ẹ̀. Ìwọ ajá ẹjú ẹ̀kọ́ sórí àwọn Ìgbò ẹ̀wọ̀n àwọn ọmọ ẹgbẹ́ àwọn Ìgbò àwọn bíi Chioma Amaka ṣídi èrè ṣídi ama ṣídi òkè ayé máa ṣe racket papọ̀ ayé máa ṣe runs papọ̀ 3 sàn ayé máa jọ ń ṣe é nìyẹn owó aláyàláyà wọ́n sọ̀rọ̀ sí mi pé mi ṣe runs lẹ́nu ti sí ẹjú ẹ̀kọ́ èyí tí ẹ̀ ń bá bẹ̀bẹ̀ jẹ́ kó bu ẹ̀yìn náà ni ẹ fi dáhùn jẹ́ kó bu ẹ̀ ni sọ̀rọ̀ náà sórí tí bá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ tán tí bá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ yá sú ẹ wọ́n mọ̀ mí o tí bá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ kódà wàá sáré dé ìlú ìnẹsẹ̀ òní tó lẹ̀ idiot ló ṣe àtọ̀lé. ṣé peter ló máa bínú báyìí ni. wo Ada jókòó wọ́n kú gbà jẹ́ ká lọ bá torí ẹ̀kọ́ ọkọ mẹ́yẹn skọ́ńskọ́ń orí ẹ̀yẹ. wọ́n bá ṣe ilé pé ń bẹ̀rù ẹgbẹ́ lè tún mọ́ bá sáyọ̀ ká láti àtúntò àwọn sáà ìṣòro yéṣu fún.
Thank you very much. Báwo dẹ̀ wá ní ọmọ yín kọ̀? Ṣẹ́gun wà òkè. Ó ti padà sọ́dọ̀ mọ̀mísí mi. Kí ló fi jẹ́ pọ̀dọ̀ mọ̀mísí yín ló ń gbé? Well, ọmọ mọ̀mísí ni. So, ó ti padà sọ́dọ̀ granny ẹ̀. Àti wípé ìyàwó yín kọ̀. Actually making like láti máa sọ nípa ìyàwó mi. So ẹ jẹ́ ká gbàgbé. Kí ló tẹ̀lé ṣàlàyé fún mi? It's a very long story. Mi ò dẹ̀ kí like kí n sọ fáwọn èèyàn. Kò dé wá rí bẹ́yìn gan ṣe ròyìn. Ṣé rí anytime tí n bá ti rántí ọ̀rọ̀ ìyàwó mi àbí tí mo bá ti sọ nípa ẹ̀, ó máa ń jẹ́ ìbànújẹ́ ọkàn fún mi. Torí ọjọ́ tí ìyàwó mi bí Ṣẹ́gun, ọjọ́ yẹn ló jáde láyé. Jesus. Ẹ pẹ̀lẹ́ o. So sorry about that. So anytime tí ọmọ mi bá ti ń ṣe birthday, ọjọ́ yẹn máa ń jẹ́ ọjọ́ ìbànújẹ́ fún mi. Torí ẹ̀mí ṣe kí n fẹ́ sọ nípa ẹ̀ rárá. Àtìgbà yẹn mo dẹ̀ decide pé mi ò ní máa rí mọ́. Torí ojú olójú ò lè dàbí ojú ẹni. Ṣùgbọ́n àwọn èèyàn wọ́n wá pè mí pé ọjọ́ wo ni mo fẹ́ ṣe gbogbo yẹn dà. Wọ́n sọ fún mi pé kí n lọ orí máa rí. Èmi náà dẹ̀ ti ń gbìyànjú láti take a second thought. Torí ẹni mo ṣe ń decide láti wá ẹ wá. I see you as a wife. Kọ́lọ́ndé gbà fún mi bẹ́ẹ̀. Ṣé o kò ní possible ṣá? Torí ọ̀rẹ́ mi sọ fún mi pé òun ní kọ́kọ́ wí. Ṣé dẹ̀ mọ̀ wípé ọmọ Ìgbò ni mi ò ní fẹ́ wàhálà. Sorry, Ada. Ṣé ọ̀rẹ́ ẹ̀ sọ fún ẹ pé nígbà tí mo kọ́kọ́ rò èmi àtòun sọ̀rọ̀ ni? A sọ̀rọ̀ náà. And kí ló kan ọ̀rọ̀ tribe pẹ̀lú relationship? Jọ ṣé wọn kì í fẹ́ Yorùbá ní ọ̀dọ̀ yín ni? Well, actually, I understand. With time, wàá mọ̀ mi. Mo dẹ̀ nígbàgbọ́ pé Ọlọ́run máa gbàdúrà mi lórí ẹ̀. The other time tí mo rí yín tájọ sọ̀rọ̀ ẹ̀, mo ṣàkíyèsí pé fóònù tó wà lọ́wọ́ ní òfin bẹ́ẹ̀ dà. So, I got this phone for you. Era fóònù fún mi. This is beautiful. Thank you. Thank you very much. God bless you. Kò tọ́ pé more to come, you know. Tó bá ti di àárọ̀ ọ̀la, try to forward the account details sí mi. Mo fẹ́ send 200,000 sí mi. Is it a lie? Doris! Ebe! Ashabi! Doris! Oh! See, how do I Uncle, thank you. Ẹ ṣé gan-an. Ẹ wo ọmọ yẹn máa ròkè o. Ẹ̀yin ló ṣe ní ẹni jóná. Sọ pé ó máa transfer 250 sí mi. 250,000 naira. Ẹ wo ẹ má da Adama lóhùn jàre. Kí wàá lélẹ̀? Mi ò ní kó lọ sọ fún wọn náà. Ẹ ṣé. Ó sọ wípé òun máa mú 200,000, àwa máa mú 50K. Ẹ ṣé. Tí ó bá dọ́là, máa send owó sẹ́yìn náà. Thank you so much. Ẹ ṣé gan-an. Mo gbàdáwọ́ lè ní àwọn àyọrí sí rere. Ẹ jẹ́ kí mi take leave mi ṣẹ́wọ́. No, jẹ́ kí mi sí wọn ṣùgbọ́n. Ẹ ṣé. Very nice. Ọmọ ẹni lọ́ọ̀ kò fà nǹkan àbúrò rí mi. Tó ọkàn, mo ṣe kàn ní kíṣìn lọ́wọ́.
Let's cheers to Adama. We wish you long life and prosperity. Hip hip hip. Hooray! Hip hip hip. Hooray! Hooray! Aha! I take a joke. Hello baby. Mo ti wà níbi tó ní pé kí n ti wá pàdé ẹ. Okay, all right. Láwọn ń bọ̀. Oh, baby. Okay. Ṣé wàá okay? Ṣé o bínú pé mi lè attend birthday lẹ́nu? Bínú bá o. Mi ò bínú. Ẹ wò, tí kò bá bínú, èmi bínú o. Ẹ bá ti wá. A ti miss yín gan. Ẹ má bínú ṣé gbọ́. Àwọn ọ̀rẹ́ yín tó kù ńkọ́? Wọ́n wà nílé. Ìyá. Reason tí mo ṣe ní o gbọ́dọ̀ rí mi ní èní ni pé mo fẹ́ sáré dé Abuja láàárọ̀ ọ̀la. Ṣé kò sí problem? Kò sí problem. Mo kàn fẹ́ fún ẹ ní gift fún birthday lẹ́ni ni because ó láti jó ni. Ṣé tí o understand? Bàbá manager ni ó kéré gan. Kò tí ẹ ní choice. This is for you. Wow. California, baby! Thank you, Ashabi! Ẹ̀dẹ̀ ìṣó mi pé òun lè ra mọ́tò yìí fún. Ara àwọn oore tí Ọlọ́run fẹ́ ṣe fún mi. Ashabi! Ashabi wọ́n tó This is beautiful. Ashabi wọlé! Adama ti ní mọ́tò. Hello, Mama. Hey! Adama! Adama mi ya. Hey! Nne m kedu? Ọdịna ole otu dị? Adị m nwa nwanyị. Gị makwa n'ime n'akwa ele. Ịdịkwa mma. Ahee! Ọba, gị na-eticha mma, ọ dị mma. Biko, Ashabi ahụ bụkwa n'ezigbo nwa o. Ọ nọ nso ebe a? Ashabi nọ nga. Anyị dịcha mma. Mama Ashabi na-agbalị ime ọ na-agbalị ire nke anyị ọ na-agbalị ire. Ngwa m na-ekele ya. Hello, Mama. Ashabi.
do? Mommy, what's everything? Everything dey my pikin. Mommy, what business now? How market? Market today we dey sell, we thank God. Hey, Ashabi, God go bless you. Bless your family, yeah? My pikin tell me wetin you dey do for am. Oh, Chukwu gozie gị. God go bless you. Now only God na go fit bless you, Ashabi my pikin. I don't know wetin to talk. Now God na go bless you. Anything where you put your hand, Ashabi, now so God go dey bless am, we not go see who will come separate you and my pikin, yeah? Thank you. Okay, ma. Mama, hold on for your daughter. Okay, bye-bye, ma. Yeah, take care, bye-bye. Mama, Mama, you go be waiting for motor. Oh, then I'm going to meet you through Ashabi. Is it me go motor? Arábìnrin motor. Adama, ogole moto, mopo manwa, onyege, mopo manwa, onyege, mama, my gole moto. How? Obiato wule mwana. Alegoso kengere ya ulefu. Chukwu gozie gị. Ya bụ moto. Oga no accident. Chukwu gozie gị. Mama, mi na Ashabi ga beba hu gị. I ga je elepe ka ha le fefe. Mama, we'll come and see you. It's Mama. Bye-bye. Is this your game? Thank you. Kásìkọ̀kọ̀ fi ilé ìrònú wọn kó jẹ́ tó rẹ́dí àbí. Oba, I'm not happy about the situation on ground. Kí ni mo ṣe? Adama, ṣé mo ṣe ẹni? Ohun tí bá ṣe ẹ̀ sọ fún mi kí lè make amends kí yóò má ṣẹlẹ̀ mọ́. Oba, only oṣù kan àtàbọ̀ ti rìn nínú mi and I'm not happy about it. Only oṣù kan àtàbọ̀ wà lára rẹ̀. Is that the reason why you are not happy? Bẹ́ẹ̀ni o, torí lọ́dọ̀ wa, culture wa ọgbà kí wọn lórí, kọ́mọ̀ tí wàá ṣe nǹkan lórí ẹ̀, kó dẹ̀ lọ sílé ọkọ, torí ọmọ yẹn lè má jẹ tiẹ̀. Kí ló wá fẹ́ ká ṣe sínsìn? Ẹ bá fẹ́ kí n kíìpù yìí, ó ní láti tẹ̀lé mi ká lórí àwọn èèyàn wa nínú. Well, mo understand ẹ, Ada, mo understand ẹ. Nǹkan tó máa ṣẹlẹ̀ ni pé tó bá jẹ́ pé nítorí nǹkan tó ṣẹlẹ̀ nínú ẹ̀ ò ṣe dùn, á jẹ́ pé mo máa ṣe ẹ́ nìyẹn. Mo máa ní láti máa ṣe ẹ́ gan so that wàá lè máa bí àwọn ọmọ mi fún mi lóòrèkóòrè. Àbí? Ó gba àjẹká àwọn tó wà lẹ́yìn lọ́jà ẹ̀yà. Advice tí mo lè mú wá ó ní pé kò pé mọ́ sí ẹ̀sìn. Any date tí àwọn èèyàn ní máa wá rí wọn káwọn náà lè ṣe nọ́mọ́ ọ̀tún torí mi ní jẹ́ kí ọmọ mi dọmọ lọ́mọ. Lórí pé ìgbà tí mo ṣe ọmọdé Ashabi, reason tí mo fi pè sí bíbá ni pé mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹ gidigidi gan fún gbogbo oore tó ti ṣe fún mi torí ọ̀rẹ́ bíi tiẹ̀ ṣọ̀n. Ada, a kì í dúpẹ́ ara ẹni. What are friends for? Àwọn ìgbà ló máa ń pa lóore wípé kò sí àṣegbé o,
àṣepamọ́ ló wà. Ìwọ gan-an ti dá mi síwájú ní láti tẹ̀lé tútù ni. Ó ṣe máa ṣe dáadáa. And again, ìfẹ́ sọ fún pé èmi àti ọgbà fẹ́ mọ́ ọgbà kan lórí àwọn ọmọ ní ọ̀pọ̀. Are you serious? Yes. Tí má dẹ̀ ti dé, ọ̀dọ̀ ni mo máa dé sí. So that kò bá lè mú everything kó yá ní kíákíá. Ada, hey, I'm happy for you. Ọ̀gá o, ó ṣe wọ́n ló ṣe máa ń ṣọlá o. Jọ̀ọ́ mi get message across sí àwọn yòókù. Ṣé ti gbọ́? Kó má dàbí pé mo wà ingrate. No. Abẹ kò sọ fún wọn fúnra rẹ̀. Sọ fún wọn fúnra rẹ̀. Dàmú ti gbọ́. Ẹ̀yin ọ̀rẹ́ mi ọ̀gá ojú yìí rẹ̀ Adáàmà Ashabi ìsẹ́yìn ojú yìí rẹ̀ sit down make yourself comfortable jókòó. Fàájì pọ̀. Ọ̀gá o. Adáàmà ọ̀gá ikújọ́ mẹ́ta. Báwo ni? Ó ti ẹ̀ ga. You are looking so sexy and beautiful. Thank you. Ìyàwó ẹlẹ́sẹ̀ oṣù. But ṣé mo kó ṣẹyẹ? Kó má ti lè béèrè wa. Ṣáṣe ni? Kò dáa, ó ti ẹ̀ béèrè wa kò dáa. Kò lè yé yín ni. Kò lè yé yín, kò yí sì náà. Kò lè béèrè wá. Nígbà tóun náà ti di ìyá àbèjì. Àbí sọ báwo ni ẹ̀yin girls kí ni jíjẹ kí ni mímu? Wo èmi ò máa ń pàtàkì àbí o bí mi ṣe wà yìí ebi ń pa mí gbogbo nǹkan tó bá nílé pátá ni máa jẹ. Bẹ́ẹ̀ ni mo wà famished. Ẹ̀rọ mi ṣe mọ̀ mo ti mo fi wá sí ìlọ́dọ̀ yín oúnjẹ tí mo ti máa ń sè fún wa ọbẹ̀ yín kí lórúkọ ẹ̀ gbogbo àfi amúrò kìíní sí fùfú àpù àti àpù àti àpù. Ẹjẹ bá gbé nǹkan lóná ìwọ orí mi ṣé kí n ṣe wípé mo ti fi owó ara mi ṣe ra mi báyìí mo wá fi gbóná ara mo fi gbé oúnjẹ alẹ́ mi fún olóńgbò jẹ àbẹ́mọ ọmọ yíbò lásán lásán ó wá dé ètò gbádùn ìgbádùn tó yẹ kémi máa gbádùn òun ni ẹ̀dá máa wá ń jẹ báyìí alátúnṣe mi ló máa ti ṣe ààrẹ. Ọ̀rẹ́ mi ti bọ́ sáyé ẹ̀bùn ńlá bá ṣe ń bọ́ ta ẹnu ó kò bọ́gìnì. Ọ̀rẹ́ mi gbádùn kò ní sí kí yóò wá mọ́rọ̀ léyìí kí yóò wá ní tìrú ọkùnrin bẹ́ẹ̀ ni tó máa ní ilé ńlá báyìí kó má níyàwó kankan ni tọ́lẹ̀ ni a sì lọ́wọ́ báyìí ó kó sí lọ́wọ́ ni wọ́n náà máa pèsè irú ọkọ bẹ́ẹ̀ fẹ́ mi náà kí ni náà máa gbádùn báyìí ní ọ̀la ńlá. ẹ̀yin babes àtijọ́kọ̀ ọ̀bọ̀ báwo níṣẹ́? Kò tiẹ̀ tí kọjá àfaradà à ń tì aṣá ń wọlé à ń jáde àmọ́ òun náà ló fà táwa náà ta kúkú fi ń dọ́gbọ́n sí. Tí ọdún dídá yẹn gan-an ni mi ò nífẹ̀ẹ́ sí. I've told you girls to stop this rubbish. Ẹni ṣe gidi lọ́wọ́ kojú lọ ṣe ẹyẹ lọ́dọ̀ bá ifá àlùbáríkà sí ìtókù. Àṣàbí ń bẹ̀rẹ̀ wọ́n jábù lọ. Wọ́n kún un nínú rẹ̀. Kí ni mo ní rú ọ̀rẹ́ mi? Iṣẹ́ yìí nǹkan wọ́n lè ṣe ìbọn ti pọ̀ jù kó náà ṣàṣàánú wa ní iṣẹ́ rẹ̀ ni. Gbogbo rẹ̀ á gbà àmì àkókò dáná dáná náà. So now you go ribo. Ìwọ̀n máa dá ẹ̀ sílẹ̀. Èmi ni wọ́n ti mọ̀ orí kó ọ̀rẹ́ bí ọ̀tá bí ọ̀rẹ́. Àkèrè ló àwọn kí o má jù bẹ́ẹ̀ dápá títọ̀ ló máa lọ sí. Ọ̀dàlẹ̀ ìkà olójú kòkòrò ọ̀rẹ́ o. Ajẹnifẹ́ ní èkúté ilé lọ́rẹ́ tí mo ní. Nǹkan tó bá ṣe sílẹ̀ ló máa fojú rí o. Ìwọ ọ̀tá fà sókè yìí dógórí.
tó bá ní kí máa ṣe òun là ṣe náà Ada ó máa ti fi láyé sílẹ̀ fún mi. Máa jẹ́ ìtàn. Kí ló dé? Ṣorí oúnjẹ tí mo bẹ̀rẹ̀ sí wá láìkẹ́. Ṣorí mo bẹ̀rẹ̀ sí ata yẹn ni. Ṣorí wá bẹ̀rẹ̀ mo yí máa ta wá láìkẹ́. Mo jẹ́ ìrẹ̀ ẹ̀yìn ọkọ mi. Àlùjọ. Máa jẹ́ ìtàn. Ṣé mo nǹkan lágbára Ọlọ́run ọjọ́ ìkúnlẹ̀ ṣorí bó ṣe rere ni wàá sọ̀rọ̀. Àmín Jésù. Àgbóhùn ìyá. Àgbóhùn ọjọ́ ìkúnlẹ̀ bó ṣe fi ẹsẹ̀ ọ̀tún fi kúnlẹ̀ ni wọ́n á fi tòsí wọn máa fi dìde. Àmín Jésù. Lágbára Ọlọ́run. Jáwọn bébí kéèkì. Wọ́n Ashabi. Ó ń kéèkì lóòótọ́. Ò ní bínú mi. Mo sáré orí ọkùn mi kan. Ṣé kò sí problem jù? Ọ̀nkú pé kò ti yẹ náà. Ashabi, o ti change. I'm gonna change later. Lẹ́yìn kò try kò jẹun ṣùgbọ́n jó jẹ ìyá ń gbóná sí i. Take care. Bye. Èmi láyé mi Ádámù Adábì kí ló ti porúkọ rẹ̀ ó fẹ́ bá èmi taka tó bá tún lé ayé wà tó bá gbọ́ Àṣàbí asáré kábàkàbẹ̀sẹ̀ ò ní délẹ̀ olórí burúkú wọ́n bá mi taka wọ́n ti bì yá. Mr. Legend. Hey, Fela Timo. Respect to Fela and know the dance, know the move, know the shake your body, know the dance, know the move, know future. Ibi l'Àṣàbí wá wà sí tí òbí fọ́ látara bí wà láò délé. Ṣé kò sún lọ ni? Èwo lọ? Ìwọ́n náà wí ní bó ṣàlàyé gbogbo wàhálà báyìí. Bó ṣàlàyé gbogbo wàhálà báyìí mi ò fẹ́ mi ò fẹ́. Àṣàbí lè gbé kọ́lẹ̀ torí ọlọ́run yóò bọ̀ ó lè gbé kọ́lẹ̀ torí ọlọ́run. Gbé kọ́lẹ̀. Ẹ fẹ́ la ẹ̀yìn rẹ̀ èmi Àdámásí èrè ẹrù tí ẹ bá tẹ́rítírì tèmi láti inú oko yìí láti inú oko yìí ní olú akọ àyàbúlò lòun ti wáyé lórí ìfúnná takàyà láyé ẹ̀. Respect to Fela and know the dance, know the move, know the shake your body. Tell me. Ọmọ máa jẹ́ ìrọ̀lẹ́ náà ni o títí tó máa fi gbé máa gbé lóòkọ́ ṣáájú. She's not even picking it. Ní ìgbà tí mo ti kọ́ lẹ́yìn. She's not even picking at all. Hey, but ó wà unusual now. Yóò ṣe wá gbélé ní òye mi. She's not even picking it. Nísìnyí tàti ẹ̀ sọ pé káṣàbìdé táṣàbí òun bá dé bọ̀ pàápàá kí ni nǹkan tá a máa sọ fún báwo la máa sọ fún ìrìnà mi ò rí ṣá ṣe lára mi ń gbọ́
ṣe wà tètè fẹ́ máa ní panic attack báyìí. Ayọ̀ sí panic attack. Now you go repo. Panic attack. Tó bá sílẹ̀. Tàbí somebody who calling someone in that house. Àbá kí ló ṣẹlẹ̀? Ó ṣe sílẹ̀ ló máa fún kiri o. Ìwọ káfàṣà They no be gentle babes at all, oh. They no be gentle girls at all. Yeah. They no be gentle babes at all, oh. They no be gentle girls at all, oh. They no be gentle girls at all, oh. Omoge Logbalogba. Ìṣàbúrò mi. Àṣírí mi yẹn. Àwọn tó ń sílẹ̀. Ọmọge Logbalogba. Ó sọ kó fẹ́ láti bẹ̀rẹ̀ sí ní pì ẹ́. Àwọn náà pàṣẹ ayé o. Then get extra work. Yes, sir. After the normal daytime job. ṣáà ń pè ẹsẹ̀ mi ń kọ́ bí mo ṣe ń bọ̀ àti mo ń bọ̀ apá good luck bí ni. mo wà àǹtí ẹ̀ sáré jáde. àwọn ìdọ̀rọ̀ ní kí wá kí àwọn gbé báyìí o. tọ́wọ́ lélẹ̀ yìí. mi ò ní lè kí n jẹ́ but ó ti tutù ó ṣàmọ̀ condition mi náà tí bá lọ jẹ́ mo lè lọ throw up. tútù kẹ ẹjẹ bá yín jẹ dustbin ẹ ti rí yìí anything lọ ni jẹ mú smooth wá báyìí. mo jẹ́ ìjẹ́ ayé ẹ̀kú. gbogbo la wọn jẹ lọ. àní mo jẹ́ ìrẹsẹ̀ lọ́kọ́ mi. longest time mo àti Adama. báwo lẹ everybody mọ̀ sí nǹkan. wọ́n àwọn everybody wà fún dúpẹ́ náà. oúnjẹ dùn wọn. really ẹ̀gbọ́n ìmọ̀ lọ́sẹ̀. àwọn lọ́sẹ̀. mọ́mí lọ fi jọ. jẹ́ taste yẹn mo ń gbé ní yọ. ẹgbẹ́ gbọ́n mi o. ó mú ata jù. àbí kí ló ṣẹlẹ̀? Oya dúró jẹ́ kí n lọ sínú ilé kí n lọ bẹ̀rù bí àmà bẹ̀rù ọgbà kúrò nílé ti bọ́. Akíjọ manage. ohun tó bá ṣe sílẹ̀ ìyẹn ló máa fi kó.
They no be gentle babes at all, oh. They no be gentle girls at all. They no be gentle babes at all, oh. They no be gentle girls. They no be gentle girls at all. Láti àárọ̀ náà, wọ́n bá mi wo mọ́tò yìí náà. Tètè jọ̀wọ́ bá mi check mọ́tò ìjọ torí Ọlọ́run. Àwọn dúró díẹ̀. Omoge Logbalogba. Èso yìí di big deal mọ́ yóò lọ. Omoge Logbalogba. Nítorí tó yọ lórí mọ́tò ẹ̀ tẹ́lẹ̀ ní kòtò tó yọrí. Tó ti gbọ́, mọ́tò yóò wà dà, ẹsẹ̀ ìpọ̀, wheels ẹ̀ tó bá ti ń wà steering rẹ̀ lọ́wọ́ àwọn máa wọ̀ rí ọbí fine máa wọ̀ rí màmá mi jù ṣùgbọ́n. Na dem wan wear the crown, no. Àwọn ni wọ́n láyé, àwọn náà pàṣẹ. Jọ ṣe jọ ara lọ́nà. Ẹni ká lè sọ wá ṣe mọ́ mi ò ní pé kó dúró dè mí. Ó dẹ̀ ń jọ. Tọ́jú ilé ṣá gbogbo ìgbà àbẹ́rẹ́ ìgbà ìsìn ìwà ìlú kó nǹkan ti ṣẹlẹ̀ sóhun rárá ajé kan ló tún wọlé yẹn o tẹ́sà lọ mú yẹn mọ́lẹ̀ kó tó pààyàn jẹ kí wọ́n ṣáà máa bá mi fi jẹ́ jẹun kí wọ́n lè máa kó nǹkan wálé báwọn. mo fẹ́ ṣètò iṣẹ́ ìkalẹ̀ fún ẹni ó ní torí kò ní pẹ́ tí èdè nìsín kó lè rí nǹkan rẹ̀ gbà. bínú kẹ́ ẹ̀ mi ò jẹ́ bínú sí i. iṣẹ́ rẹ̀ lọ́wọ́ gbà. mo ti mọ ó lè fi nǹkan falẹ̀ bí báyìí ti sọ ọmọ pé báyìí náà rí bẹ́ẹ̀ náà lọ mọ́ ṣe èmi náà ti parí iṣẹ́ rẹ̀. ẹ ṣe mo dúpẹ́ bàbá ẹ pẹ́ fún wa o àṣẹ. a máa rí yín bá. ọ̀rí nǹkan kékeré àtànù kò ṣeé fi mú o bó ti kéré mọ́ yìí eégún òjò irú mọ́ yìí ọ̀dọ́ kan wò àmọ́ tí mo wá fẹ́ sọ fún ọ rèé o kóòrùn tó wọ̀ báyìí sọ gbọ́ ọ wà lọ rí ibò mọ́lẹ̀ ni àmọ́ kọ́kọ́ dákọ̀ rẹ̀ sí lẹ́ẹ̀mẹ́ta. ṣé ọ̀rẹ́ mi ti fẹ́ lù. bẹ́ẹ̀ mo wí ọ wà dákọ̀ bá dákọ̀ rẹ̀ sí lẹ́ẹ̀mẹ́ta gbogbo ohun tó bá wá fẹ́ kó ṣẹlẹ̀ sí ọ wà á ṣàlàyé fún kínní ǹjọ́ ń gbọ́ ọ wá fi bọ́ọ̀lẹ̀ wá bò mọ́lẹ̀ bẹ́ẹ̀ ọ wà rí pé gbólógbó ọ̀dà kan wò irú mọ̀ yóò bá nǹkan jẹ́ o lórí rẹ o kékeré àtànù kò ṣeé fi mú gbọ́ ìròyìn ọ̀rọ̀ mi dáadáa o. dúpẹ́ mo jẹ́rìí bàbá àgbà àwọn pé mo ní èèyàn mo ní bàbá kan bàbá ara tó lọ yìí. yóò dà ọkàlì kékeré àtànù kò ṣeé fẹ́ mú dọ́gbọ̀n tí ń wí. ó yé mi bàbá. bàbá ti bò mọ́lẹ̀ eégún òjò. ẹ ṣeun bàbá. a mọ̀ pé mo léyìn iná máa dáhùn lára iná ń dò kí ni ò sá lọ rí o sọ pé mo ti wí ọkàn rẹ balẹ̀ yóò dáa. tó bá di láàárọ̀ là máa jí wá bá yín láàárọ̀ là owó tí mo promise yẹn máa bá yín mú. mo jẹ́rìí rẹ ọ̀ọ́dì lónìí ń wá fún mi ni ọkàn mi náà sì balẹ̀ wo náà mọ bá bá ti wò mí lẹ́nu báyìí mọ́ mi kan. bàbá ẹ sì máa lọ kórùn tó wù. wọ́n ṣàfihàn o ẹ máa pẹ́ wọ́n fi fọ́ lé o ẹ ṣeun bàbá. wọ́n dà fún o ọkàn rẹ.
kan lè tí ń lò lè tí ń bọ̀ kí ló ṣẹlẹ̀? Ẹ ṣàlàyé nǹkan kan fún mi látàrí ẹ̀kan ní kí n ṣàjókòó mo dẹ̀ ṣàkíyèsí pé ń sáré lọ ń sáré bọ̀ kí ló happen? Ṣètìrì ọ̀rọ̀ tó wà lẹ́yìn mi kò gbẹnu mi bí àìmá ní sùúrù kí dọ́tọ̀ ṣe tán kọ́ wáyé explain fún wọn. Kò gba ẹnu yín bíbá ẹ wo ọkùnrin ni ẹ ṣàlàyé nǹkan tó bá ń ṣẹlẹ̀ fún mi. Ṣé àgbàlagbà kankan ò tẹ̀lé yín wà ní? Kí ló dé? Mo rò pé akẹ́ lọ sílé tí wọ́n máa fi dé máa fi mọ́ gbàdàgbà yẹn dé dókítà lè explain better fún mi. Oh nurse ìyàwó mi ló wà mẹ́yẹn nǹkan kí nǹkan tó bá ṣẹlẹ̀ ẹ sọ fún mi ẹ jọ̀ọ́. Ẹ wo bí a dókítà wa explain fún mi. Now let's do this, Zach. And I'm in below Baba. Whatever you sow, now you go reap. Ohun tó bá ṣe sílẹ̀, ìyẹn ló máa forí kó. Ọ̀rẹ́ bí ọ̀tá, ọ̀tá bí ọ̀rẹ́. Àwọn abatẹnijẹ́. Ọ̀dàlẹ̀ ìkà olójú kòkòrò ọ̀rẹ́ o. Ajẹnisẹ́ni èkúté ilé lọ́rẹ́ tí mo ní. Nǹkan tó bá ṣe sílẹ̀ ló máa fojú rí o. Ìwọ ọ̀tá fà sókè ìdókòrí. Then be gentle, best at all. Then be gentle, girls at all. Then be gentle, best at all. Then be gentle, girls at all. Then be gentle, girls at all. Then be gentle, girls at all. Then be gentle, best at all. Then be gentle, girls at all. Omoge Logbalogba. Omoge Logbalogba. Then they run the show. Omoge Logbalogba. Omoge Logbalogba. They compare to the show. All of these girls with the town. Now they won't wear the crown. Wear the crown. I want you láyé. I want no pàṣẹ ayé o. Then get extra work. Yes. After the normal daytime job. From corporate to casual, from casual to skimpy. Alálẹ̀ lórí títì. Àwọn ọmọ wo bè. Corporate to lo show. From bank to street. Ilẹ̀ ti rí yẹn sí. Àwọn ọmọ ìgboro. Dem bá dò wọ́n tún fa. Then be gentle, best at all. Then be gentle, girls at all. Then be gentle, best at all. Then be gentle, girls at all. Then be gentle, girls at all. Then be gentle, girls at all. Then be gentle, best at all. Then be gentle, girls at all. Omoge Logbalogba. Omoge Logbalogba. Now then they run the show. Omoge Logbalogba. Omoge Logbalogba.